lè ṣọ́ pé má mi ní ó lè ṣe nǹkan tó ń tẹ̀lé. Tí ẹ̀yẹ lá, tí mi ò bá trust wọn ni wọ́n sọ́dọ̀. Tí wọ́n bá ṣiṣẹ́ fún yín báyìí, kódà ẹ tún máa mú àwọn èèyàn tó máa mú wọn wá sọ́dọ̀ wọn. Ẹ má wọ ọdún ṣe kò ní fọkàn balẹ̀. Ẹ jẹ́ kán jáde. Ẹ mọ̀ kú gbogbo. Ẹ kú láti. Ẹ wò ẹ kújọ́ mẹ́ta. Ojú rẹ tún rè. Ó ga. Ẹ ń ṣe òsì tí mi rí. Àǹtí mi mo mú wá sọ́dọ̀ yìí. Wọ́n ní pírọ́blẹ́mù kan. Ẹ bá mi ṣe fún wọn. Ó fi ọ̀rọ̀ rẹ̀ dáhùn. Ẹ jẹ́ káwọn náà fẹnu ara wọn káfí ṣàlàyé lọ́wọ́ tó máa ń ṣẹlẹ̀ fún ẹ. Bàbá ẹ wo ọmọkùnrin kan gẹ́gẹ́ bó ṣe sọ àbúrò ẹ̀ lórí ọ̀dọ̀ tó wá fẹ́ mi love ẹ̀ tẹ́lẹ̀ gbé mọ̀ pé gather process ni nísìnyí ti fọ́n ìlọ pẹ̀lú ẹ̀ ó lè sọ ni ó kàn change ẹ̀ mú mi lọ́wọ́ ó lè bẹ̀rẹ̀ sí ní disgrace mi everywhere so reason yẹn tí mo ṣe wá bóun sọ̀rọ̀ wà lóní bàbá kan nígbẹ̀jọ́ pé tá bá ti dọ́dọ̀ yín gbogbo problem yẹn máa wà solve láṣẹ wa bá yín pé ẹjọ́ nítorí Ọlọ́run nǹkan tẹ́ bá tiẹ̀ lè fún mi àbí tẹ́ lè bá mi rán sí ni tó fi máa toast mi fún ara àbí tó fi máa accept mi fún ara tẹ́mi náà máa fi ṣakọ́ tó tí yẹ yí báyìí reason tá a ṣe wá nìyẹn bàbá ẹ ṣe. Ọ̀dà ọba Ifá ní gbólóhùn. Ọ̀kàrí tọ̀ Ifá gbọ́ o Ọ̀rúnmìlà gbọ́ o má fi ibi péré o má fi re pébi má kó lòlù pọ̀ o iwájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́n o olùmúlọ̀tún ọlọ́kàn lósì àárín ọpọ́n báyìí ní ìtọ́ wọn ní bàbá fẹ́ mọ lójú àrínà bàbá famọ lẹ́sẹ̀ àárín kàtàkàtà. Arábìnrin ọgbọ́n bí babaláwo mi ti ń fẹnu rere pé fá adágbọ́dọ̀ ní sáwó fá ọ̀dàgbọ́dọ̀ ní sáwó Ọ̀rúnmìlà òmìnirìntàkò ní sáwó wọn nílẹ̀ èpè adífá fún yèyé arẹwò obìnrin tí fojoojúmọ́ sògbèrè ọkọ wọn ní ká wí fún ní ká gbọ́ àwo lára ká sọ̀rọ̀ fún ní ká gbọ́ àwo kìjérò àwí ìgbọ́ àfọ̀gbà ìní tí ká bámọ̀ bọnu wò má jẹ́ ń tàn kò sọ́nà ń bẹ̀ rárá o. ìtumọ̀ bí kí n. bọ́ ọ bá lọ́ọ́ fẹ́ ọmọkùnrin yìí ní tipátipá ntí ó ṣẹlẹ̀ lẹ́yìn ntí ọ̀dà ni. ìwọ Ọlọ́run bàbá torí Ọlọ́run and you ṣé o ti rí gbogbo ẹ̀dá tó kó mi sí ṣé o ti rí gbogbo mẹ́ẹ̀sì tó fún mi ṣe ṣé bí wọ́n sọ fún wọn pé wọ́n ríran tá bá ti dọ́dọ̀ wọn o wọn kì í gbà tì ní o owó tá bá ti fẹ́ o ó máa ṣe ni ṣé o ti rí ẹ̀dá tó ń sọ níbi tí àwọn èèyàn gidi àwọn tó ríran àwọn sọ pé bóyá padà lásán náà máa fún mi pé tí má ti lò ó tí má ti rí mi báyìí o ó máa gbó tàbí kó tó ń kàn máa bá mi rán kankan sí i àwọn sọ pé kò sọ náà bẹ́ẹ̀ pẹ́pẹ́ sí o kò ṣe kinní kan o kò ṣe gbá o bàbá èmi ò mọ ìgbà tí mo ti débi báyìí tí mo ti rí bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ̀sí àṣẹ gbogbo ẹ̀ mo ti rò pé nǹkan tẹ́ ẹ fẹ́ jẹlẹ̀ ń wá ṣé torí 1,000 naira tí mo fún yín ó tún lè fún yín lówó sí i sọ ìbá máa fẹ́ má wulẹ̀ parọ́ fún mi pé kinní kan anyway I'm not blaming you. ẹ má bàa mi sọ̀rọ̀ rárá rẹ̀ lóòṣì mọ́ and you ìwọ ọkàn wa fi mi ṣe lẹ́yà bí àbí. ilẹ̀ jọ máa lọ wo ẹbí irú wọn kọ́ awópogún awópọ́gbọ̀n kọ́dà awójù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n awó ọgbà. ẹ bá ti mọ̀ sọ bá ẹ bá ti mọ̀ sọ bá níṣẹ́ ẹ̀jẹ̀ kan mọ̀ fojú aláìdáàbò mi ni níṣẹ́ ẹ bá ti mọ̀ sọ bá àǹtí Ẹniọlá. wò ó lọ bá àǹtí Ẹniọlá. àwọn dèdèrè méjì ọ̀hún ojú rẹ̀ ìran rẹ̀ èmi sọ tèmi fún yín náà bọ́ bá wù yín ẹ gbọ́. ṣé dandan ni ká bẹ̀ wọ́n lọ́wọ́ láyé ṣé dandan ni ká bẹ̀ wọ́n bímọ ṣé dandan ni ká bẹ̀ wọ́n ní ipò ohun tẹ́mi mọ̀ tó jẹ́ dandan. ẹ̀dá lọ́ba mọ́ yé kọ́tínì kàfíà tiwa. Sani ni wọ klọ́ọ̀bù. Ẹ̀dá wá
Wọ́n ti ní kàkà sí ní. Ọ̀ntún lè. Ojú wa yé mi. Èmi náà mọ̀ pé mo ti kẹ́ran mérò, kò sí wàhálà, ó kù díẹ̀. Tọ́jú bọ́. Dákun wọnú nǹkan tó ń gbójú mi tó sọ pé ní kíní ọ̀ wá dá yá 14 flattery méjì lọ. Àwọn lọ fún. Àwọn tí àkọsí lánàá wọn kọ́ hàn dáadáa. Kí n tẹ́ ẹ̀pá ní. ṣé ìyá tètè lọ káre. Èwo tún nìyí? Arìntara máa ń tàlẹ̀. Kí ló dé látàárọ̀ kí ló ń ṣe kí lẹ ní ó ṣẹlẹ̀ èyí kàn ń ṣe èéfín ni mo gbé kì í ṣe pé ó ní pírọ́blẹ̀mù kankan èéfín ẹ̀yẹn ló ń pọ̀ jù. Alájà orí ó kàn mu sìgá lásán ni ó kàn mu sìgá lásán ni àmọ́ tá a bá mú ti wá bẹ̀rẹ̀ wò lẹ́ẹ̀kan wọ́n ti sí lábẹ́rí tá a bá fi rẹ́ǹgì sí olè mọ́gbà ó kú bẹ́tà kẹ́kọ̀ọ́ rẹ̀ ń jìnnà ní. Mi ò gbọ́ rí mọ́tò ń ṣe èéfín lásán mo gbé wá ẹni apárọ̀ ẹ̀ńjẹ́ ọjọ́ àwo gan ni mo ra mọ́tò yìí ná. Ẹ mọ̀ pé ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń tẹ̀yìn díẹ̀ owó ń jó lọ ni. Ẹ wò èmi sì fẹ́ sọ pé tẹ́ẹ̀bà ní pé ọ̀rọ̀ mi ṣe irú mọ́tò ìbáyìí ní ìsìn tí ẹ bá kọ̀ tí ẹ bá wò pé yọmọ dàìláàmù ẹ kúkú já máa lù táǹkọ̀ kan bẹ́ẹ̀ ni tá a bá ń lù táǹkọ̀ kan a kàn bẹ̀rẹ̀ látòrí bírèkì ni nígbà bá yọ tá a bẹ̀rẹ̀ láti fi fúláì nígbà bá ń tàǹkọ̀ kan báwọn ebi owó ọmọ wákàtí tẹ̀yìn báyìí èmi tó rò pé ewu kò jẹ́ sọ bí èso. Ìyá wa àgbà náà mi nù o ọkọ tí yẹn ní kàkà tí mo ní kó mú wa ẹ̀wọ̀n tí ń gbélé mi lọ́wọ́ ọkọ yín tó gbé kalẹ̀ ó lẹ́tà ẹ bẹ̀rẹ̀ látòrí ọjà paná bìtà ẹ̀dá. orí ibi o ẹ jẹ́ gbọ́dọ̀. ṣe lọkàn ń hùwà bí ẹni táwọn fowó tọ́ ò ń sọ̀rọ̀ bí ẹni orí ẹ̀ ti dàrú ó yá wèrè ni mọ́tò tuntun wa ń sọ fún mi pé ẹ̀ tú pa kan ẹ̀ tú ẹsẹ̀ kan ọ̀gá báwo lẹ ṣe ń kóòpù pẹ̀lú ọmọ ìgàn. kólì mọ̀kọ́ ló kọ rẹ̀ yá ẹ̀dá báyìí ni wọ́n sọ láti ilẹ̀. kí lẹ wá ló ṣe mọ́tò mi báyìí. Assalamualaikum. Wàhálẹ́kùn sálámù. Ẹ jọ afá pánẹ́bìtà ọlá bàbá lórí. Iṣẹ́ wo ni ṣe? Pánẹ́bìtà ni. Àmọ́ àpòlíṣẹ́ òun náà ló ní láti jẹ́ tẹ́ bá ti gbá báyìí ẹ máa lọ báyìí tẹ́ bá ti sọ̀kalẹ̀ sọ́nà bẹ́ẹ̀ rí kọ́nà kan bẹ́ẹ̀ ẹ rí àmì ní tẹ́ bá ti ro ṣọ́ọ̀bù kan ní ẹgbẹ́ gbígbà àwọn méjì wọn gajura wọn lọ ìkan panel ìkan alámẹ́ǹtì ni tẹ́ bá ti rí wọn báyìí ọtí méjì ẹbí ẹ bá ti rí ọ̀dọ̀ wọn náà. gbọ́ o. iṣẹ́ tí mo bá ti ná mú ni ọmọ fún mi. ẹ jẹ́ fáró òṣì balẹ̀ kí ló ń ṣe é tó ṣe bí ọmọ tó ń fowó tọ́ rárá nǹkan tó ń ṣe mọ́tò mi kan kékeré ni ọwá nítorí náà kọ́ ẹ yọ ẹ́ńjìn lọ́tọ̀ ẹ yọ kíní kan lọ́tọ̀ ó ṣì èrè ni. ní ẹbí lẹ́ẹ̀kan jẹra ká mẹ́ta láti fi bírèkì mo wí. àbọ̀ abálọ̀rọ̀ tí ṣe ti gbọ́ orí yìí tí ò fẹ́ pè yẹn ní mọ́tò tuntun ọwọ́ sọ fún mi pé màá yọ ẹ́ńjìn kú òun bẹ̀. ká ẹ fọ́ ọkọ̀ kan lára mọ́tò mi ẹ rí jẹ̀gbọ̀n lé. Bàbá mi ló gbin gbogbo oyè káṣá yìí òun fẹ́ lé wọn ní ká máa ta kọ́ńtà sísẹ̀ rẹ̀ jọ wọn wà níbi ta ni ọ̀hún bá bọ̀ o. wọ́n bá gbàgbé ọ̀dọ̀ wa náà ni. tó ń gbàgbé ọ̀dọ̀ wa ni kéwìn kókò ọmọ jẹrà sí. tá a bá ti tà látòrí ilé ìtura dábúlẹ̀ yìí àwọn náà máa retí pé ọkùnrin tí ó rè ń jìn tí ó ra bọ́ọ̀dì o ilé mi sọ báwọn. lọ́wọ́ bá wà ló bá ń jọ. Ìyá wa mo ṣe ń bá àwọn arákùnrin rẹ̀ sọ amúmi rí nǹkan kan nípa yín tẹ́ ẹ̀ bá ní fojú ọmọ kékeré wò mí o. rárá o. ṣé rí ọ̀rẹ́ ní ọ̀rẹ́ kan ó lówó lọ́wọ́ gan ó dẹ̀ ti ṣetán láti gbé owó ńlá fún mi tí ẹ̀yin náà sì ṣetán àti gbà ìyàwó ẹ̀ bá máa gba owó náà ní ẹ má gbà nítorí pé ṣe rí àtẹ́lẹwọ́ ẹ̀ náà ohun tí a bá fi ọwọ́ ara wa ṣiṣẹ́ fún mi. ẹ ṣé àpá ẹ ṣé mo dúpẹ́ o. Ọjọ́ ìrìn ṣe wà very important. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan. Kí ni ọlọ́run? Ẹ̀gbọ́n mi, kí ló ń ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ obìnrin? Ó ṣe pé gbogbo obìnrin tí a bá fún yín àbí tí mo bá bá yín wá gbogbo ẹ̀kan máa ìmú bẹ́ẹ̀ ṣe máa ń tẹ̀kùn wọn.
ìsìlá kẹtẹ ẹ ọ fún máa lọ ìmí ẹ máa bu yóò máa dìde ó máa lọ kókó nípa débẹ̀ ní ìrèlè nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà kẹ ṣàlàyé fún mi ẹ wo ó ti ẹ ti wá tó gẹ báyìí. kí ló ṣe ló ṣe báyìí so o tẹ ní nǹkan tó fún yàrá ẹ ju pé ọ̀rọ̀ ẹ obìnrin opposite sex so gbogbo máa sọ̀rọ̀ ọkùnrin náà bọ̀dá ọ̀rẹ́ ẹ̀ ní àbí yes now obìnrin ẹlẹmẹni o tí ẹ wà pọ̀ tẹ́lẹ̀ ókè o àwọn business àti ẹ̀kọ́ ilé yìí o ẹ̀kọ́ tẹ́ bá invest kíní kan tẹ́ bá o sọ̀rọ̀ bí o ṣe kọ́ wá successful in life all you think about is obìnrin ẹlọmọdé kí ló dé. kì í ṣe pé bóyá wọn ò ní tẹnu náà bàbá nǹkan tó bá kú lọ́rọ̀ èèyàn náà nìkan máa ṣe ẹ jọ kí lẹ fẹ́ ṣe business. hello stop obìnrin ni ẹ lọ bá rẹ máa lọ tó bá kún ẹ bí o stop ẹ tó bá and let it be forced the last time so máa ń wú mi why disturb me just leave me alone and go to hey stop wọ́n ní ọ̀gá àwọn ọmọdé náà stop ẹ bẹ̀rẹ̀ kẹ́ o just stop kí ló ṣẹlẹ̀ ẹ wo ẹ bá máa ń sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ẹ bá sọ̀rọ̀. nǹkan tí mo máa ń sọ màá lé dẹ́gbọ́n mi dẹ́ka fún nǹkan bàbàrà mi sí. wọ́n bá wọn sọ̀rọ̀ pé wọ́n ti ń gbó lọ ní ṣúdẹ̀ ìgbà tí bá fún wọn lẹ̀ sílé yín kí mi gbé ayé ọkọ tèmi lọ. òun máa ń bẹ́ gbọ́n mi sọ tó ń bàjẹ́ mú dídí tó ń mú kankan. ọ ní nǹkan mi tó ń fún ẹ̀rọ àfọwọ́ obìnrin. kí ni tiẹ̀ gan pàápàá wọ́n tiẹ̀ kí ni tiẹ̀ pẹ̀lú ọkọ̀ tó sọ ó lè jókòó ara ẹ̀ jẹ́ tí wọ́n bá ní wípé ojúlé ọkọ̀ ń pọ̀ ẹ̀ ó lè máa lọ tiẹ̀ àbí ó mú ẹ lọ́wọ́ dání ni èwo ló kọ ẹ gan ohun tí ó kùn ẹ lọ́wọ́ tí ó kùn ẹ lẹ́sẹ̀ òun ló dá sí gbogbo nǹkan míì ló yẹ kó sọ ò ní sọ èyí tí ó kùn ẹ lọ́wọ́ tí ó kùn ẹ lẹ́sẹ̀ ló máa dá sí kí ni ìtumọ̀ yẹn tó bá fọ ẹlẹ́tírísì wà lókàn ẹ̀ àbí tó lóògùn ti bẹ̀rẹ̀. Kí ni? Ó fẹ́ràn owó gidi gan. Mo fẹ́ ẹsìn ni mo fẹ́ lọ ṣé gbà wá mọ́ra wá kí n má gbowó mi ni. Ṣàlàyé fún o tó gbé wá bí mi àbí nǹkan ṣe ọ. Ẹ ṣàlàyé fún tani. Ó kàtí. Ẹ tó pé bébí mọ́wọ́ ni. Kàtí. Mọ́mí wà nílẹ̀. Láti jẹ. Àwọn dájú ti jáde. Lọ́sáyọ̀rọ̀ rẹ̀. Bó wá ní? Ó ti rí mi máa rí ẹ ṣàjẹ́ kí n bá yín pé mọ́ mi. Ẹ máa bọ̀. Sẹ́ni mo ẹ máa lọ. Ẹ bí mi mọ́wọ́ o. Kí ló orúkọ lẹ́ẹ̀kan yẹn? Àbẹ̀ní ni. Àbẹ̀ní. Àbẹ̀ní agbọ́n. Wọ́n ò fagbọ́n sí i. Mo ṣe ń wo ẹ̀yọ̀ wà á kàwé. Mo kàwé. Mo ka primary day 3 ìkẹta ni mo kà dé primary 3. Okay, good. It shows. You know, you actually sounded like a fool. Mọ́mí, wọ́n pe kíyín kódà báàrí gan fọwọ́ sí láti wáyé. Wọ́n fẹ́ fi nǹkan ránṣẹ́ sí yín o. Wọ́n wá ní kí n kọ́ wá ná. Wọ́n ní kíyín dáadáa. Ní kí wọ́n á ṣe yọ. Ẹ ṣeun, tètè béèrè wọn. Wọ́n á ṣe yọ. Natas. Quiz. Oúnjẹ ni. Mọ́mọ́, ó ń bó oúnjẹ fájá. Must good. Tamam. Tí lárúbá bá ní quiz, ètò ṣe sí ọ̀sọ́rọ̀ rẹ̀ nù, wọ́n ṣe sọ́rí. Quiz. Tamam. Mo mú ọ báyìí ni, à ń kọ́ mú kó sí ọlọ́, ìkìsì. Come out. For Samson. Wọ́n ń bọ̀, àwọn àlùjọ ní gbọ́dọ̀. Wọ́n bá lálẹ́, wọ́n gbé pòdè, ẹ̀yà gan lọ́nà fún wọn, wọ́n ń bọ̀.
lẹ́yìn ọ̀rẹ́ wọ́n tún lẹ́yìn. Arábìnrin pẹ̀lú ọ̀rẹ́ mi wọ́n lè pọ̀ mí. Ó máa tọ́jú sú mi kò má gbẹ́yẹ mi lọ́ra. Ohun tó ṣẹlẹ̀ yìí ọlọ́run ọba nìkan ló yé. Ó máa tọ́jú sú mi kò má gbẹ́yẹ mi lọ́ra.